Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Ganduje ló ti gbéná wojú ẹgbẹ́ kan èyí tí Àtíkù gbé kalẹ̀ láti ṣí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípò. Ilé ẹjọ́ gíga ti dá àjọ EFCC lọ́wọ́ kọ́ láti má mú ẹ̀rí wá mọ́ fún ẹni tí ń ṣe Godwin Emefiele. Ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ IPOB ìyẹn Nnamdi Kanu ló ti tọrọ àforíjì nípa ìwà rẹ̀ èyí tí ó wù ní ilé ẹjọ́. Ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti pagi ìkìlọ̀ fún àwọn ènìyàn tí wọ́n mú létí òjò èyí tí ó ṣeéṣe kó fẹjú kẹ̀kẹ́ lásìkò òjò àrọ̀rọ̀dá. Ẹni tí ó jẹ́ afurasí Abdulrahman Bello tó ṣekú pa arábìnrin tó wà ní ìpele àṣekágbá ni wọ́n ti tàn ìmọ́lẹ̀ sórí ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n ti mọ ibi tí ó wà lásìkò yìí. Lẹ́ka ìròyìn eré ìdárayá ìgbákejì akọ́nìmọ̀gbá ti orílẹ̀-èdè Rwanda ló ti sọ ọ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles kò lè na àwọn mọ́lé. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Wòtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ẹni tí ń ṣe alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje ni ó ti fi àná òde ìtako ìgbésẹ̀ ti igbákejì ààrẹ àná Àtíkù Abubakar láti ṣí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí nípa ti ipò aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ganduje ẹni tó sọ ọ́ di mímọ̀ pé kò sí ìgbìmọ̀ olóṣèlú kankan tí ẹnikẹ́ni ó lè ṣe àkójọpọ̀ wọn láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò ní ipò aláṣẹ tó bá fi máa di ọdún 2027 àti pé ó dá òun lójú pé òun sì ní ìgbàgbọ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọn yóò tún dí ìbò yàn láti dé ipò aláṣẹ tó bá fi di ọdún 2027. Àtíkù Abubakar níbi ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Àbújá ni ó ti kọminú nípa ti àwọn adarí àti àwọn ènìyàn alẹ́nulọ́rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé òun ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ènìyàn kan tí wọ́n wá káàkiri láti ẹgbẹ́ olùtakò láti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan èyí tí wọ́n fẹ́ fi ṣí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípò gẹ́gẹ́ bí aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bí ẹ kò bá gbàgbé ní pé Àtíkù Abubakar ló ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú adíje dupò lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi àti àwọn ènìyàn bíi gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí àti Rotimi Amechi tó fi mọ́ àwọn èèyàn kan. Ganduje ló ti wá sọ ọ́ di mímọ̀ nínú àtẹ̀jáde wípé àwọn ìpàdé yìí kò tó láti yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò nípò ní ọdún 2027. Ilé ẹjọ́ gíga tó fi ìdí kalẹ̀ sí olúùlú lẹwa Àbújá ni wọ́n ti kọ̀ láti gba àwọn ẹ̀rí wọlé láti ọ̀dọ̀ àjọ EFCC lórí ọ̀rọ̀ Godwin Emefiele, ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alága gbogbogbò fún ilé ìfowópamọ́ àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà. Adájọ́ Hamzat Muazu ẹni tí ó kọ̀ láti jẹ́ kí àjọ EFCC ṣe àgbékalẹ̀ ẹ̀rí mìíràn láti fi tako Godwin Emefiele ní ilé ẹjọ́, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé nínú ọ̀rọ̀ òun tó jẹ́ ọ̀rọ̀ ìdájọ́ lásìkò yìí òun kò ní fi ààyè gba ìwé ẹ̀rí àbí ẹ̀rí àrídájú kan èyí tí wọ́n tún fẹ́ gbé kọ́ ẹni tí ń ṣe Godwin Emefiele lọ́rùn. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, adájọ́ Muazu ni ó ti wá sọ di mímọ̀ pé ilé ẹjọ́ ti pa láṣẹ fún àjọ EFCC láti dẹ́kun àwọn ẹ̀rí àbí àwọn nǹkan mìíràn èyí tí wọ́n lè fẹ́ fi
kọ́ ẹni tí ń ṣe Godwin Emefiele lọ́rùn gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ pé àwọn tó wà ní iwájú òun àti iwájú ilé ẹjọ́ kí wọ́n jẹ́ kí wọ́n yanjú ọ̀rọ̀ yìí kí wọ́n lè mọ ìgbésẹ̀ tó kàn nípa ti Godwin Emefiele. Bí ẹ kò bá gbàgbé wípé Godwin Emefiele ní àjọ EFCC ni wọ́n ti ń finá mọ́ látàrí àwọn ìwà kan lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tí wọ́n fi kọ́ lọ́rùn wípé ó jẹ̀bi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe olórí ẹgbẹ́ IPOB lórílẹ̀‐èdè Nàìjíríà Mazi Nnamdi Kanu ni ó ti tọrọ àforíjì lọ́wọ́ ilé ẹjọ́ gíga orílẹ̀‐èdè Nàìjíríà àti lọ́wọ́ ẹni tí ń ṣe adájọ́ Binta Nyako tó fi mọ́ Adégbóyèga Awomolo ẹni tí ó sọ̀rọ̀ kùngbákùngbé sí ní ìta gbangba ní agbègbè ilé ẹjọ́ ṣáájú nínú ọdún tí a wà yìí. Lásìkò yìí ẹni tí ń ṣe Nnamdi Kanu ló ti wá rawọ́ ẹ̀bẹ̀ tí ó sì ṣe ìlérí láti máa hùwà gidi ní àwọn agbègbè ilé ẹjọ́ nígbàtí ẹjọ́ rẹ̀ sì ń tẹ̀sí iwájú. Nnamdi Kanu ló tọrọ àforíjì yìí nínú ọ̀rọ̀ èyí tí ó fi léde tó sì fi rán ẹni tí ń ṣe agbẹnusọ rẹ̀ ìyẹn Àlọ́ Èjìmákọ wípé òun fẹ́ fi àsìkò yìí tọrọ àforíjì lọ́wọ́ ẹni tí ń ṣe adájọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nyako àti ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olùṣírò owó àgbà àti adájọ́ àgbà tó fi mọ́ alákòóso ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Nnamdi Kanu ló ti wá sọ di mímọ̀ wípé láti ìsìn lọ òun ò ní hùwà èyí tí kì í ṣe ti ọmọlúwàbí mọ́ ní àwọn agbègbè ilé ẹjọ́. Ó wá sọ ní àkótán ní pé gbogbo ohun tó bá yẹ lórí ọ̀rọ̀ òun ni kí wọ́n máa tẹ̀síwájú ní orí rẹ̀ nígbàtí òun yóò sì máa bá wọn lọ nípa ti ẹjọ́ náà. Bákan náà ló sọ di mímọ̀ pé òun yóò fi àyè sílẹ̀ fún àlàáfíà òun yóò sì dẹ́kun ìwà ọ̀dàlúrú. Ìjọba ìpínlẹ̀ Enugu ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti pagi ìkìlọ̀ fún àwọn ènìyàn tí wọ́n ń gbé ní agbègbè tí ó súnmọ́ odò ní ìpínlẹ̀ Ògùn láti jìnnà réré sí àwọn agbègbè yìí ṣáájú àsìkò òjò èyí tó ṣeéṣe kó wáyé nínú oṣù kẹta wọ oṣù karùn-ún ọdún tí a wà yìí. Ẹni tí ń ṣe alábòójútó fún ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ògùn Ọ̀rẹ́sànyà Ọlá òun ló sọ eléyìí di mímọ̀ nígbà tó fi ọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn èèyàn tí wọ́n ń gbé ní agbègbè tí ọ̀rọ̀ náà kàn ní ìpínlẹ̀ Ògùn wípé kí wọ́n máa gbáradì láti kúrò ní agbègbè tí wọ́n wà lásìkò yìí látàrí àròdá òjò tó ṣeéṣe kó kún àwọn odò yìí tí ó ṣeéṣe kí wọ́n fẹjú kẹ̀kẹ́ sí gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀. Ẹni tí ń ṣe alábòójútó yìí òun ló sọ eléyìí fún àwọn oníròyìn ní ìlú Abẹ́òkúta tí ń ṣe olúìlú ìpínlẹ̀ Ògùn níbi tó ti sọ di mímọ̀ pé ìṣèjọba ààrẹ Bọ́lá ìṣèjọba ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ni ó ti ń ṣe àwọn àkànṣe iṣẹ́ kan lórí ọ̀nà àti gbégi dínà òjò tí ó lè fa àgbàrá ní ìpínlẹ̀ Ògùn. Ó wá sọ di mímọ̀ pé ṣáájú ìgbà náà ni àwọn fẹ́ fi ọ̀rọ̀ ìkìlọ̀ yìí ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn wípé kí wọ́n jìnnà réré sí àwọn agbègbè tí ó súnmọ́ ẹ̀bá odò ní ìpínlẹ̀ Ògùn. Látàrí awuyewuye wípé wọ́n fẹ́ mọ ibi tí afurasí Abdulrahman Bello àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wà lẹ́yìn tí wọ́n ṣekú pa arábìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Yétúndé Lawal Hafsa ẹni tó wà ní ìpele àṣekágbá ní ilé ẹ̀kọ́ tí ó jẹ́ Kwara State College of Education Ìlọrin. Láti mọ ibi tí wọ́n wà lásìkò yìí ló jẹ́ kí wọ́n tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà ní àná nígbà tí àwọn èèyàn yìí tí wọ́n fi ara hàn níwájú adájọ́ magistrate Sanusi Muhammed ní ìlú Ìlọrin gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni wọ́n mú àwọn ènìyàn yìí wá sí ilé ẹjọ́ lánàá ni wọ́n fi àsìkò náà béèrè lọ́wọ́ wọn wípé ibo ni Abdulrahman Bello wà gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ di mímọ̀ pé kò sóhun tó jọ wípé wọ́n ti mú Abdulrahman Bello lọ sí ìlú Àbújá láti máa tẹ̀síwájú nípa ti ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní ó sì wà ní kọ́lọ́fín àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS níbi tí iṣẹ́ ìwádìí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ ní ilé ẹjọ́ lánàá gẹ́gẹ́ bí adájọ́ magistrate Sanusi Muhammed ti ṣe bá ọ̀rọ̀ náà lọ fún wákàtí kan àti ìṣẹ́jú mẹ́jọ. Ó wá pa á láṣẹ wípé kí wọ́n sì lọ dá àwọn èèyàn tí wọ́n kó wá sí ilé ẹjọ́ lánàá kí wọ́n sì lọ dá wọn jókòó sí ọgbà àtúnwàṣe náà títí ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún tí a wà yìí nígbà tí wọn yóò máa bá ẹ̀sùn náà lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. Bí ẹ kò
bá gbàgbé wípé àwọn ènìyàn 5 tó fi mọ́ Abdulrahman Bello ni wọ́n ti sọ di mímọ̀ wípé wọ́n lọ́wọ́ sí ìṣekúpa arábìnrin Hafsat ní bí wọ́n ṣe pa tí wọ́n sì kún láti máa ta ẹ̀yà ara rẹ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá, ẹni tí ń ṣe igbákejì akọ́nìmọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Rwanda Eric Nshimamandaya òun ni ó ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Rwanda ni wọ́n sì ní lọ́kàn wípé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles wọn kò lè fi ìyà jẹ wọ́n mọ́lé nígbà tí wọ́n bá kojú ara wọn lónìí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀yọ èyí tí wọn yóò máa gbá láago 5 ìrọ̀lẹ́ òní. Ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ni wọ́n ń gbèrò láti fi òpin sí àìṣedédé àti bí wọn kò tíì ṣe ní àṣeyọrí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀yọ èyí tí ó ń lọ ní ilẹ̀ adúláwọ̀. Bákan náà ni ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles wọn kò tíì ṣe àṣeyọrí kankan èyí tí ó yẹ kí wọ́n ṣe ni wọ́n fi ń pàdánù tí wọ́n fi wà ní ipò 5 nínú ìsọ̀rí kẹta pẹ̀lú àmì 3 lásìkò yìí. Ẹni tí wọ́n ṣe igbákejì akọ́nìmọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Rwanda ló ti wá sọ di mímọ̀ pé ohun tó bá gbà làwọn yóò fi fún àṣeyọrí tí àwọn ti ń gbé bọ̀, àwọn ò ní fi àyè sílẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà láti bàjẹ́ mọ́ àwọn lọ́wọ́. Bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹgbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí ẹni tí ń ṣe alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC ló ti gbéná wojú ìgbìmọ̀ èyí tí Àtíkù gbé kalẹ̀ láti lé ààrẹ kúrò lórí ipò aláṣẹ lọ́dún 2027. Ilé ẹjọ́ gíga ti gbé igi dínà àwọn ẹ̀rí àti ẹlẹ́rìí èyí tí àjọ EFCC ń gbé wá sí ilé ẹjọ́ láti tako Godwin Emefiele. Olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu ló ti tọrọ àforíjì ní ìta gbangba sí àwọn èèyàn tó ti tẹ̀ lójú mọ́lẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti pagi ìkìlọ̀ fún àwọn ènìyàn tí wọ́n ń gbé ní agbègbè tó súnmọ́ odò ṣáájú òjò àrọ̀rọ̀dá tó fẹ́ wáyé nínú ọdún yìí. Wọ́n ti ṣe àlàyé ibi tí Abdulrahman Bello tó ṣekú pa arábìnrin Hafsat tó ṣekú pa, wọ́n ti sọ ibi tí ó wà. Lẹ́ka ìròyìn eré ìdárayá, igbákejì akọ́nìmọ̀ọ́gbá fún orílẹ̀-èdè Rwanda ni ó ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles wọn kò lè nà wọ́n mọ́lé lónìí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀yọ. Bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Òtàláwé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì. Audio Jungle.